nígbà tó wà nígbà yẹn yóò lọ sọ́dọ̀ àwọn ìjọba tẹ̀ ní àdúgbò wọn tó lọ fi ṣá ìkànnì wọn. láàrin àwọn ààrùn òun kí sọ láti nà ẹgbẹ́ láàrin àwọn tó ń kí wọn lẹ́yìn rẹ̀ kí ló ń ké àwọn ń ké fáwọn ìṣà fáwọn wákàtí pé ìnáwó àmọ́ ìyá tó mọ̀ pé àníyàn máa ń sọ̀kìn àti iṣẹ́ kan ó yàtọ̀ síra wọn báyìí ẹnìkan ọmọ ṣáláṣí tó sàlùwàlà nígbà tó sàlùwàlà ó bọ́ sí ọmọ ṣáláṣí wọn yẹn náà fi làárọ̀ kan méjì ìsàlámù ẹnìkan ìmọ̀ pé àfáàn yẹn sì tẹ̀híyà tẹ̀ náà ó sì jẹ́ pé nínú àníyàn tiẹ̀ ó jẹ́ pé òun wá ṣe sọ̀láàtò istikhara tí a kọ́kọ́ sí istikhara ni wá ní àtọ́ méjèèjì àníyàn wọ́n ní ilé ìní àǹfààní tí kò ní àwọn tó káwá sọ síta nínú àwọn ètò ìfárúdọ̀ sọ̀láàtà lórí ilé ìní nínú àdálẹ̀ tó jọba dálẹ̀ kó náà láti sọ yìí pé wọn wá lọ́dọ̀ kankan nínú àwọn tí wọ́n jẹ́ sálàfù sálih rahimahullah ta'ala. Ìdán ilé ìní tí a dùn sí fún àárọ̀ òkè ní àrọ̀wá gẹ́gbà sọ ẹjẹ́ pé a máa ti tètè so that halqa òfin máa ṣe ìpalára fún ilé kí ó ẹ̀tìmọ̀ a máa ń ṣe ilé kí ó ní ìní Sunday àmánà náà sì ní lọ́dọ̀ àwọn òbí àti lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà ní madrasa inshallah ta'ala as from next week a máa bẹ̀rẹ̀ halqa ọ̀pẹ́ ju 8:45 inshallah ṣùgbọ́n tá a bá dẹ̀ fẹ́ ṣe àmọ̀ parí ẹ̀ ní 10 o'clock ṣe tó bá ti dé ní 10 minutes to 10 ó kàn pé 10 minutes lókùn tó fẹ́ wá lónìí ó lè mú convenient tó tọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ last time bí ó ṣe convenient fẹ́yìn tẹ́ ń wá kó convenient fún ẹ tó ń sọ náà so inconvenience yẹn àjọ mo mọ̀ra wọn náà ní tí yẹn bá fẹ́ ṣe so wọ́n ní what is worth doing is worth doing well so ẹ jẹ́ ká gbìyànjú idha kunta fi shay'in fakun fihi muhsin Allah subhanahu wa ta'ala yóò sọ gbogbo ní ẹ̀sán lórí inshallah latest by 8:45 àmà bẹ̀rẹ̀ so ibnillahi ta'ala 10:30 the dot àbí 10 o'clock the dot àmà mo wá sí ìdánidó lẹ́ẹ̀kan sí gbogbo àwọn tí àtìdé ẹ má bínú ọlọ́ọ̀bà yóò sọ wá ní ẹ̀sán lórí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. jẹ́ kí dábìrì kan lọ́dọ̀ àwọn ọkùnrin náà mo tẹ́lẹ̀ ọkàn lọ́dọ̀ àwọn ọ̀gá you said there's a weak hadith that couple should not see each other's nudity. But in a situation when a woman is pregnant and cannot share her pubic hair due to the heaviness of her stomach, can her husband shave it for her? Bóyá ni o tẹ̀lé mi dáadáa ẹni tó kọ bẹ̀rẹ̀ yìí wọn tẹ̀lé mi dáadáa ní tí mo sọ ni pé ìgbà míì àwọn èèyàn máa ń sọ̀rọ̀ míì tó jẹ́ pé inú àdìsí tọrọ yẹn wà inú àdìsí tó lẹ̀lẹ̀ àbí mo sọ fún yẹn wọ́n mú example wa pé ẹni tó bá sọ pé ọkọ àti ìyàwó lè rí nudity ara wọn pé ọ̀rọ̀ tó sọ yẹn ó wà lákọọ́lẹ̀ ṣùgbọ́n àkọọ́lẹ̀ tó wà yẹn àkọọ́lẹ̀ tó lálàáfíà ni pé wọ́n lè rí àfààní tó jẹ́ súnnà ní òkè báyà tó mú sókò lálàáfíà ọkọ àtìyàwó ní wọn ní ààlà nípa tí wọ́n lè rí nípa ara wọn nítorí àdísì Mu'awiya bin Haida ọlọ́run fún ọ̀nà bá Muhammad sallallahu alaihi wasallam pé awratuna ya Rasulallah ma na'ti minha wa ma nadhar ìwà Nabi sallallahu alaihi wasallam kí ni bó ṣe ká pàpà máa ibo ni àwọn èèyàn lè rí nínú ara wa ibo làwọn èèyàn lè rí Ànábì ní ihfaz awrataka illa ala zawjatika illa min zawjatika Ànábì ní sọ ìhòòhò rẹ para rẹ mọ́ pátá àyàfi tó bá jẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó túmọ̀ sí pé kò sí ìpamọ́ láàrin ọkọ àti ìyàwó. wọ́n bí mọ́ Malik rahimahullah ta'ala ipe ìdótì ẹlẹ́tọ̀ọ́ kó jẹ́ pé àtọkọ àtìyàwó àwọn méjèèjì
kan wà ní ọmọlúàbí yàrá minha wa tara minhu kí ọkọ kó máa wòyàwó ní ọmọlúàbí báyìí láìsí ìtẹ̀kànlá rẹ̀ kíyàwó náà máa wọ́pẹ́ láìsí ìtẹ̀kànlá rẹ̀. so wọ́n ní imam wa sọ pé inna Allah ta'ala alladhi abaha al-istimta' ọlọ́wọ́ bá kó ṣe ní ẹ̀tọ́ pé kọ́kọ́ kó súnmọ́ ìyàwó ẹ̀ láyé tó wà private jùlọ yẹn abaha an-nazar. ṣé n tí ó fẹ́ ṣe gan pẹ̀lú ẹ̀ lẹ́tọ̀ọ́ láàrin àmì méjèèjì ṣé kò ti lágbára ju wíwò gan lọ. so obìnrin pé ṣẹ̀rí àwọ̀dẹ ní kéèyàn sọ pé ọ̀ràn èèyàn ní kọ́kọ́ àti ìyàwó àfi ká daṣọ borí bí wọ́n gbọ́dọ̀ wà ní ìhòòhò ọmọlúwàbí láàkọsílẹ̀ ìfẹ́kàn níbi pé àmì ìjọ wà ní ọmọlúwàbí. ìyàwó Aisha ọ̀dẹ láàyàn ó lọ́wọ́ àtàwọn sọlá sílámà wẹ̀ papọ̀ nílé ìwẹ̀ ẹ̀yìn sọ̀rọ̀ pé èèyàn lè wẹ̀ kó dijú mo yẹ dijú ẹ̀ ọmọ lajú ẹ̀ náà ni. so ìdáná sọ wọn lọ́wọ́ àná eléyìí kò sí ìjù nípa pé èrò béèrè tí wọ́n béèrè ó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ kí ó ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ náà. ìbéèrè kan náà mo fẹ́ gbà àwọn tí wọ́n ń náwó sọ fún yín náà. alhamdulillah wa sallallahu alaihi wa sallam. ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ní pé ìgbà tó jẹ́ pé a mọ̀ pé nínú sunnah Ànábì Muhammad sallallahu alaihi wa sallam èèwọ̀ ni kí ọkùnrin àti obìnrin tí wọn kì í ṣe ẹlẹ́tọ̀ ara wọn kí wọ́n fi ọwọ́ kanra wọn tàbí kí wọ́n bọ ara wọn lọ́wọ́ àhàdíìsì pọ̀ ní orí ilé yìí pé tó bá yẹ pé obìnrin tó tún wá jẹ́ arúgbó ṣé ìdájọ́ rẹ̀ ìjọyà bẹ́ẹ̀ ni ìdájọ́ ẹ̀ yàtọ̀. inú Sahih Bukhari ìwáyà kan pé wọ́n ní Anas bin Malik radiyallahu anhu ó sọ pé wa in kanat al-amma ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé ẹ̀rì ẹrú lata'khudh bi yadi Rasulillahi sallallahu alaihi wasallam yóò gba Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò gba Ànábì lọ́wọ́ mú tí ó wà má Ànábì lọ́wọ́ tó fẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam. àwọn tí àwọn fẹ́ sọ pé ọkùnrin àti obìnrin lè bọ̀ra wọn lọ́wọ́ wọ́n máa ń lò rí wáyà rẹ̀ pé àdéhùn sahih òkun ni kí lè fẹ́ sẹ́. nẹ́sẹ̀ Yusuf al-Qaradawi wọ́n bá ní sọ pé ìní èmi Ànábì láwùjọ sọ fi òní sa èmi ni mi kì í bọ obìnrin lọ́wọ́ òní ẹ má bọ obìnrin lọ́wọ́ èmi o ìní èmi Ànábì láwùjọ sọ fi òní sa èmi èmi obìnrin kò ní láàbùsọ fífó ànẹ́sà nítorí kì í ṣe nísìnyí kò jẹ́ wọ́n jẹ́ aláǹgbá lójú ẹ̀ òun ò jẹ́ so choice ti ẹ̀ ní ẹ kò ní ká má ṣe nínú àwọn kan ní ìta máa ń kojú bọ̀ nínú ẹ̀rí kan máa ń kọ́ wọn ní òun náà ní pé wàyí kánà tẹ̀lé amala sáfù bí yẹn Rasulillah ó wà ní Sahih Bukhari wípé ẹrúbìnrin mi ó máa ń lé Ànábì lọ́wọ́ mú. Naam. So àrínà onímọ̀ àrínà ọmọ ẹgbẹ́ ní àtọ́ sọ pé irú àdìsí àádù sórí pé àwọn tí wọ́n ń sọ níbẹ̀ òun náà ní bí ìmọ̀ àwọn obìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ obìnrin tí wọ́n ti bàlágà tí wọ́n jẹ́ bí àwọn tí wọ́n ti kọjá àsìkò haidọ̀ ní obìnrin tó jẹ́ pé wọ́n ti wọ menopause wọ́n ti dàgbà tán tí ó sì ń kankan tí ó máa ń attract ọkùnrin lára wọn mọ́. ṣẹ́rí ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn wọ menopause àti pé èèyàn dàgbà àbí ìyàtọ̀ ń bẹ láàrin pé èèyàn dàgbà àti pé èèyàn dòdò. ẹni téèyàn lè bọ̀ lọ́wọ́ náà ni ẹni tó bá ti dòdò
kí a máa bọ̀ tí ó dàgbà lọ. Wọ́n bí Sheikh Al-Albani pé irú hadith yìí ìjà lè fi ṣe ẹ̀rí pé ọkùnrin lè bọ obìnrin tó bá jẹ́ àgbàlagbà lọ́wọ́. Gbogbo obìnrin tó bá jẹ́ àgbàlagbà yìí náà nínú Sharia Islam àwọn tafasir kódà láwọn onímọ̀ tí wọ́n gbà pé wájìbù ni kóbìnrin ó lò niqab. Nígbà tí wọ́n tọ́ ya ní Suratun Nisa tọ́lọ́ sọ pé wal qawa'idu minan nisa allati la yarjuna nikaha. Ọlọ́ni àwọn obìnrin tó dé pé wọ́n ti dé ẹntí ó jẹ́ pé ilé ní ń jókòó ká àwọn ajókòó kálé nínú àwọn obìnrin. Ọlọ́wà ni àwọn allati la yarjuna nikaha, àwọn tó jẹ́ pé wọ́n retí pé ọkùnrin kankan lè wárú àwọn kó ń fẹ́ fáwọn mọ́. Ọlọ́ni laysa alayhinna junah an yad'na thiyabahunna, wọn ò ní ẹ̀sìn tí wọ́n bá bọ́ aṣọ lẹ̀, tí wọ́n bá bọ́ aṣọ wọn lẹ̀. Àwọn onímọ̀ sọ pé áyà yìí àwọn tó náà bá gbà lérò náà ni obìnrin tán ti darúgbó, kò sẹ́sẹ̀ tán bá yọ nìkọ́ọ̀bù wọn. Bí tán bá yọ nìkọ́ọ̀bù wọn kalẹ̀ pé tọ́nà wá pé wọn ò lẹ́sẹ̀ tán bá bọ́ sọ́lẹ̀. Ṣé tó wá kàn sí pé kó máa wọ skirt and blouse káàkiri àdúgbò là wọ́n ní kì í ṣe pé yóò máa wọ skirt and blouse káàkiri. Ntọ́lọ́ bá gbà lérò ni pé laysa alayna junah an yad'na thiyabahunna, àbí kó sí orí ilẹ̀. Wọ́n ní tọ́lọ́ bá ń mí pẹ̀lú fìyàbù ń bẹ̀ wọn náà ní kán yọ nìkọ́ọ̀bù lójú kán máa rìn káàkiri kán máa lọ nìkọ́ọ̀bù náà. Gbogbo tó ń àtàkà ọkùnrin kò sí ọ̀dọ̀ wọn. So tó máa sọ pé ìgbà míì ìdájọ́ arúgbó yàtọ̀ sí ìdájọ́ ọmọdé. Ni mo sọ pé ìgbà tó ń bí Sheikh Al-Albani rahimahullah ta'ala nípa pé ṣé ọkùnrin ọ̀dọ́ tó lè bọ obìnrin àgbàlagbà tó ti darúgbó lọ́wọ́. Sheikh Al-Albani sọ pé tọ́ zọ́yọ̀ hadithi Anas yẹn ó àjáza rẹ̀ pé èèyàn lè ṣe pé àwọn onímọ̀ gbé hadithi yẹn sórí àwọn àgbàlagbà obìnrin. Àwọn amọ̀rọ̀ lábá wọ́n sì gbọ́n àwọn alábá máa ń sọ pé lèkólè sáàkìtì láàkìtùn tí mistake wọ́n sọ wí ni lábá máa ń sọ pé wàlá àrọ̀ tàkó lèkólè sáàkìtì láàkìtì. Gbogbo nǹkan tí ọba ti jábọ́ iná ni díẹ̀ lè mọ́ ìyàn lọ́wọ́ mẹ́. Nígbà bẹ́ẹ̀ láti sọ ní pé kò sárúgbó Ghana. Gbogbo sọ pé gbogbo ní tó fi ń ṣọ̀bọ̀n yìí ti tán yẹn náà, nǹkan míì náà lè jẹ́ pé yóò sì máa gbìyàn lára ẹ̀. Gbogbo bá ti wá bẹ́ẹ̀ ni tó dáa ni pé kí n fẹ́ kan jìnnà sí ẹ̀rọ nǹkan yẹn wallahu a'lam. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.